Modunjọ herbal drinks eléyìí tí iléeṣẹ́ Renix Reshape Limited ń gbé jáde látara ewé àtegbò láti máa fi ṣọmọ aráyé lóore. Oríṣi mẹ́ta ni Modunjọ. Ìgbà tẹ́mi gán gbé Modunjọ lura, inú mi dùn, ara mi yá gágá. Fẹ̀gàn ni ẹ farabalẹ̀ gbọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí kẹ́ ẹ lè mọ̀ púpọ̀ nípa Modunjọ tí iléeṣẹ́ Renix Reshape Limited ń gbé jáde. Bá a tún ṣe dé látún wo bí ta tún rí Modunjọ ohun mímu tó ń sọ pé òun dùn. Modunjọ herbal drinks báwo ni ó ṣe jẹ́? Ẹ ṣé olóòtú, orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Ìkẹ́olúwa. Modunjọ herbal drink jẹ́ ọtí tí a fi ewé àti egbò tá fi pèlò ni. Tá fi ewé àti egbò pèlò ẹ̀. Yìí kàn ṣe pé ń rọ omi jọ ń ṣe. Rárá, Wow. ọtí tá fi ewé àti egbò tá fi pèlò ẹ̀. Báwo ló ṣe wá jẹ́? Èèyàn oríṣiríṣi ọtí Modunjọ mélòó ló wà? Báwo lẹ ṣe ń ṣe? Ẹ ṣeun gan sà. Modunjọ herbal drink ó jẹ́ ọtí tá fi ewé àti egbò tá fi pèlò, mo lè sọ lẹ́ẹ̀kan. Oríṣi mẹ́ta láti ní. A ní ní herbal, a ní ní coffee, a ní ní big boys. Bọ̀kì tó bọ́ síbẹ̀ náà, a ní ńlá, a ní kékeré. Ìta àpín ńlá yẹn là ń pè ní 200 mils. Àdẹ̀wá ní kékeré yẹn là ń pè ní 100 mils. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti 100 mils yẹn, òun lélẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní oríṣi mẹ́ta la ní. Tẹ́ bá wò dáadáa, ẹ rí pé oríṣi mẹ́ta ni ó wà ń bẹ̀. Eléyìí ni à ń pè ní Modunjọ herbal drink. Modunjọ herbal drink. Eléyìí òun là ń pè ní Modunjọ herbal coffee. Modunjọ herbal coffee. Eléyìí òun là ń pè ní Modunjọ big boys. Modunjọ big boys. Bẹ́ẹ̀ni. Big boys. Big boys. Kí ló jẹ́ kẹ́ ẹ sọ pé big boys? Ẹ ṣe inú mi dára dùn pé pàtẹ́ máa bèrè ìbéèrè yín orí eléyìí lẹ ti bẹ̀rẹ̀. Tá bá rí dádì bọ́bọ̀ tó wà ní ìgboro tó fẹ́ fẹ́ ṣe kébékébé, tó fẹ́ ṣe tàtàtà, tó fẹ́ tẹ̀kànlẹ̀ tó fẹ́ ṣe bí ọkùnrin, tó fẹ́ ṣe bí akọni nínú ilé, Modunjọ big boys la gbé kalẹ̀. Ó máa jẹ́ kó lè ṣe déédéé dáadáa pẹ̀lú ọ̀rẹ́bìnrin ẹ̀ àti ní ìyàrá kejì. Òun là ń pè ní Modunjọ ẹsẹ̀ kẹta. Modunjọ ẹsẹ̀ kẹta. Ìyẹn pọ̀npọ́lọ́tọ̀ ìkẹta ọmọkùnrin. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan. Òun ni. Tàbádẹ̀ tí wàá rí àwọn ọmọbìnrin tó jẹ́ wípé kò rí lè láìkè, kò kádùn ìbásùn bí kò ti kì í mọ́lẹ̀ lẹ́ẹ̀kan, kò kí ń hùn. Tó bá tún gbẹlura náà a tún jí ààrẹ ṣe tí yẹn kébé tí dádì ò bá dúró dáadáa bí bọ́bọ̀ tí wọn ò bá dúró dáadáa kọ́ sùn ṣòkòtò wọn dáadáa kí omi má tẹ̀yìn bọ̀ bí wọn lẹ́nu kó wọn nà wọn nílé. Àkànnà wọn mọ́lé ni. Àánà wọn mọ́lé ni o. Ìyẹn fún Modunjọ big boys. Ilé ìdá o, Modunjọ big boys. Á jẹ́ kẹ́ ẹ dùn pẹ̀lú olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ni. Modunjọ. Ọ̀dà tí eléyìí ńkọ́ ti kọ́fì yìí. Modunjọ herbal coffee. Modunjọ herbal coffee ni wípé bó ṣe wà yìí, Modunjọ herbal coffee jẹ́ ọtí tí a fi ewé àti egbò tá fi pèlò ẹ̀ tó máa ń fúnni ní agbára. Ó fúnni ní okun àti agbára. Ibikíbi tí o bá lè wà, ó wà lẹ́nu iṣẹ́ ni, ó wà níbi tó ti ń tajà ni, àbí ìgbàkígbà tó bá wà, ó lè gbé Modunjọ coffee lura. Ó máa jẹ́ kí ara ẹ̀ kó ṣe ṣígí. Wàá ní agbára, ṣámṣám, wàá ní agbára lásìkò tó lè ṣe. Ó dẹ̀ tún máa ń jẹ́ kí èèyàn kí ó la ojú ẹ̀ dáadáa. Ó la ojú bí báwo? God bless you. Ní wípé bóyá o wà lẹ́nu iṣẹ́, o fẹ́ sùn, àwọn kan wà tí a lè cheat, tá mọ̀ sí oorun. But tó bá gbé Modunjọ herbal coffee lura, ṣe lójú ẹ̀ máa dá ṣáká. Wàá dẹ̀ ní agbára láti lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Ọ̀tọ̀ ni pé èèyàn mu nǹkan tó máa jẹ́ kó rẹ̀. Eléyìí yàtọ̀, tó bá mú agbára máa dé fún ẹ, wàá ní okun àtàgbà láti lè ṣe iṣẹ́kíṣẹ́ tó bá fẹ́ ṣe. Bóyá ẹni tó máa ń sábà sùn tó bá ti ń wa ọkọ̀, lẹ́yìn ìgbà tó sùn lé tán, ó tún wa ọkọ̀ lọ bí iṣẹ́, ó tún ti ń sùn láì ṣe mọ́. Ẹ má rìn jìnnà olóòtú, ẹ kò gbé fún ẹ, yẹ kó gbé lura. Modunjọ herbal coffee. Eléyìí dáa gan o. Eléyìí ẹ pè ní Modunjọ herbal drink. Yes. Báwo ni? Modunjọ herbal drink tí mo bá fẹ́ sọ, mo kàn máa ń nígbà mi fẹ́yàn kan pé anti-stress. But tí bá ní anti-stress, àwọn mélòó ló mọ ìtumọ̀ nǹkan tí mò ń sọ. So ẹ jẹ́ kí n yànnà náà fún yín. Kan tí máa yẹ pé ní anti-stress ni wípé ẹ mọ̀ wàhálà ò kì í ṣọ̀rẹ́ ara. Wàhálà dẹ̀rẹ́ náà ó máa ń fa àìsàn.
sára ní dààmú àdé ní ṣàìsàn bí kò ṣe wípé wọ́n tó ti ṣiṣẹ́ lọ láti àárọ̀ tó ti ṣe wàhálà bí o wà nínú iṣẹ́ o ti ṣe wàhálà ó wá fẹ́ relax tó bá gbé Modujọ herbal drinks lura ó máa ń reduce stress lára stress ẹ ó máa reduce ẹ and aside that náà ó tún máa ń regulate blood pressure ẹ má ṣe mi gbọ́ mo ní ó máa ń regulate blood pressure. Àwọn ọmọ ọdún mélòó ìyẹn ní age tó lè mú tó lè lò. bẹ́ẹ̀ ni láti ọmọ ọdún 18 years. 18 lọ sí òkè. Gbogbo àwọn eléyìí báyìí 18 lọ sókè. ọmọ kékeré ò lè mú. bótọ́ ọ̀bẹ ni wípé àṣírí kan tí wàá wà náà nípa eléyìí tí mi ò kì í sábà máa sọ fún àwọn obìnrin ní fẹ́ gbé sí létí o. ọtí gbogbo obìnrin ni bó àṣírí kan tún wà ń bẹ̀ tí mo fẹ́ fún àwọn ọmọbìnrin tí ó máa ń ní ìdààmú pẹ̀lú nǹkan oṣù débi pé mo ní menstrual pain mo ní menstrual cramp àbí ó ní scanty period. tẹ bá rẹni tó jẹ́ pé tó bá ti ń ṣe nǹkan ọmọbìnrin ẹ̀ gbogbo ará àdúgbò ló máa mọ̀ pé nǹkan ń ṣe é. ẹ má rìn jìnnà ẹ kò bá mi wá Modujọ herbal coffee fún ẹ̀ẹ́dẹ́ kókó ọ̀ra mu gáàsì tá a mọ̀ sí 30 minutes kókó ọ̀ra gbélé ra. ló bá tán tó túmọ̀ sí pé àtọkùnrin o àtobìnrin o ló lè jẹ àǹfààní Modujọ herbal drink. ó dẹ̀ jẹ́ nǹkan tó natural. bí mo yẹ sọ fún yín ẹ ṣeun ewé àti egbò la fi pẹ̀lú ẹ̀. bó ṣe wá wà yìí báwọn èèyàn bá wá fẹ́ rà á ẹlòmíì bó ṣe ń wò báyìí ọ̀rọ̀ bísínẹ́sì ló kúnnú agbárí ẹlòmíì. bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá kí n máa rarú kínní ó máa wúlò fáwọn èèyàn lágbègbè mi o ṣé ẹ fàyè gba àwọn alágbàtà náà. bẹ́ẹ̀ ni sà á fàyè gba alágbàtà tàdé tí ní alágbàtà káàkiri jáde orílẹ̀-èdè Nàìjíríà tàdé ṣe ń wá sí náà. ó wà lókè òkun náà. bẹ́ẹ̀ ni ó wà lókè òkun náà sà. àti ní Nàìjíríà kò síbi tí kò tí ì dé wa yìí. àwọn èèyàn báyìí àwọn míì wò kú báwo làwọn ṣe lè ṣe tá bá ọ̀dà fún náà wọ́n máa ń. bẹ́ẹ̀ ni àbí ó dìgbà tó bá dé ọ́fíìsì kan tó rà. kò dìgbà tó bá dé ọ́fíìsì. tó bá pè wá pọ́nà àwọn need a máa deliver sí doorstep wọn. tàbá dẹ̀ rí àwọn tó fẹ́ ṣe distributor alágbàtà wa náà àyè wà fún wọn lọ́pọ̀lọpọ̀ láti jẹ́ alágbàtà wa. ṣé kò wọ́n ga jara lọ. irọ́ owó pọ́kú náà ni à ń ta Modujọ herbal drink owó tí ò ní gani lára. tí ò gani lára. nọ́mbà tí ẹ̀ ń wò yìí náà lẹ́ máa pè láti fi kàn sí wọn láti fi béèrè kódà ju ìbéèrè táwa fúnra wa gan lè béèrè lásìkò yìí lọ. ẹ ṣeun orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi kò tí ì yí padà Ike Olúwa ni orúkọ mi. ẹ ṣeun púpọ̀.